Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ó lágbára o, Dàápọ̀. Mo mú àpòkò gist kan wá fún yín. Kí ẹ wá gbọ́ bí ó ṣe ń lọ. A gbọ́ pé kábíyèsí, mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ torí a ti ń ṣe iṣẹ́ yìí ó kújọ́ mẹ́ta. A máa rí gbọ́ pé kábíyèsí fẹ́ obìnrin kan bí Africa woman kan báyìí. Bí àwọn African black woman. Kì í ṣe tilẹ̀ yìí. Wọ́n ní orúkọ ẹ̀ ń jẹ́ Empress Madani. Empress Madani, òun ni orúkọ girl yẹn, lady yẹn. Torí wọ́n ní ó ti ń fẹ́ kí kí Naomi tó wá. Wọ́n ló ti ń fẹ́ o. Bẹ́tà àwa mọ ìrìnàjò òun àti kábíyèsí. Bẹ́ẹ̀ tí ìgbà tóun ti lọ, ni Naomi wọlé. Ìgbà tí Naomi dẹ̀ ti ṣetán, ìmọ̀ Naomi náà tún kúrò láàfin nítorí àwọn oníṣẹ́ ibi. Naomi ò kàn déédéé sọ pé òun fẹ́ kúrò láàfin. Tí ò bá jẹ́ pé ti Naomi yẹn, ó ní ìbánu. Wọ́n nígbà tó wá gbọ́ nsìn pé Naomi ti dé padà. Naomi ti dé bíbà ni òun náà ó ṣàìdédé rí ní ọ̀sán yìí. Kábíyèsí ò sí nílẹ̀. Wọ́n ní kábíyèsí jáde. Wọ́n ní bí àwọn gígẹ́sì àwọn family that is àwọn gígẹ́sì àwọn family ṣá kábíyèsí àwọn elders. Wọ́n ní ó dé sáàfin. Wọ́n bá ń bèèrè pé níbo ló ti wá, kí ló ṣẹlẹ̀? Ó lóun béèrè kábíyèsí. Àwọn yẹn ò mọ̀, wọn ò dá mọ̀. Wọ́n bá ní òun ni ìyàwó kábíyèsí. Láti bo, wọ́n ló bẹ̀rẹ̀ sí ní júwe rẹ̀ lójú ara rẹ̀. Ní wọ́n láwọn ò mọ ilé yìí o. Wọ́n ní bó ṣe ń bọ̀ pé ó kú mà kó ẹrù wá. Ó kó àwọn property ẹ̀ wá, ó ṣe everything. Láti wá ṣe kíni? Wọ́n ní before you know it, ó ti ń kó ẹrù bọ́lẹ̀. Wọ́n á ní, madam, ẹrù tẹ́ ẹ̀ ń kó bọ́lẹ̀, níbo lẹ̀ ń lọ? Wọ́n ní kábíyèsí ò sí nílẹ̀. Ó ní kábíyèsí máa dé wá bá wọn. Níbo ló fẹ́ dúró sí? Níbo ló fẹ́ kérò sí? Ó ní kán sọ fún òun ibi tí kábíyèsí lọ. Wọ́n ní kábíyèsí ò sí láràǹdì. Bí ìkan nínú àwọn alàgbà ṣe pé kábíyèsí níbi tí kábíyèsí lọ. Hello kábíyèsí o. Obìnrin kan lóun jẹ́ madam àbí Empress Madani. Empress Madani. Wọ́n ní ó ní òun ìyàwó ẹ̀. Lóun ṣe gba òun ṣàwò kíní kan. Wọ́n ní bí kábíyèsí ṣe pariwo nìyẹn. Empress Madani wá sáàfin. Wọ́n ní ó mà kẹ́rù wá. Ó ní òun ti dé pé òun fẹ́ máa rí. Pé òun fẹ́ òun. Wọ́n ní bí kábíyèsí kan ṣe ni. Ẹ tètè lé padà o. Ẹ má jẹ́ ń dé sáàfin wá bá o. Wọ́n ní kì í ṣọ̀rọ̀ pé dé sáàfin wá bá. Ó ti dé tán. Ó lóun ti dé, òun fẹ́ fẹ́ yà. Ọ̀nà tó fi gba Naomi padà, òun náà máa padà. Wọ́n ní kábíyèsí ni láì ṣe òògùn. Wọ́n ní bí kábíyèsí òfin kan pé méjì, ó kàn pé àwọn ẹ̀gbọ́n ẹ̀. Bó ṣe pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn pé kán tètè máa bọ̀ láàfin, kán lọ sáàfin. Wọ́n ní ẹni báyìí pé ó wà láàfin. Ó ṣe gbọ́ ṣá o. Pé kán bá òun lé dànù because òun ò tí ì lè wá sí ààfin ńsìn. Àfi tán bá lé dànù. Tóun bá ti ẹ̀ ń bọ̀ láàfin, òun ò tí ì ṣetán láti dé. Kán lọ bá òun lé dànù torí òun ò fẹ́ wàhálà again. Ṣé ẹ rí pé kábíyèsí wa gbogbo obìnrin, wọ́n ní hot cake ni. Wọ́n ní hot cake gbogbo obìnrin pátá ni kábíyèsí fẹ́ láyé yìí. Àtoṣó àtàjẹ́, àtẹ̀mẹ̀rẹ̀, àtẹlẹ́bọlóògùn àti gbogbo àwọn principalities and powers. Kábíyèsí ò ti ẹ̀ kọ̀ọ̀kan kò ń yẹ obìnrin wò kó tó súnmọ́ obìnrin. Ẹ wo problem tí wọ́n fẹ́ máa create sílẹ̀ fún kábíyèsí. Àbí kábíyèsí ló ń create problem fún rẹ̀. Wọ́n ní bí kì í ṣe kékeré o.
wọ́n ní bí kábíyèsí kan ṣe pé àwọn àǹtí ẹ̀ ní pé kán tètè lọ sáàfin, kán lọ bá òun lé obìnrin yẹn dànù. Wọ́n ní kò pẹ́ kò jìnnà báwọn ẹ̀gbọ́n kábíyèsí bọ́n ṣe dé, àwọn obìnrin yẹn ni o, wọ́n ṣe débẹ̀ báyìí, wọ́n ní arábìnrin tá lẹ béèrè? Òun náà wá bẹ̀rẹ̀ sí ní sọ, wọ́n ní bó ṣe ń bọ̀ pé pẹ̀lú adé lórí o, ó gbé crown coin kan sórí, crown sórí ṣá. Irú àwọn crown tó máa ń wà lórí kí ló ń jẹ́? Olúwa Tóbi, olórí Tóbi, irú crown tó kàn máa gbé sórí gẹ̀ǹgẹ̀. Wọ́n ní wọ́n kọ́kọ́ mú crown orí ẹ̀ yẹn, wọ́n kọ́kọ́ ṣí kúrò lórí ẹ̀, wọ́n seize ẹ̀ pé number one, páàkì ẹrù ẹ kó máa lọ. Wọ́n ní ó wá ní páàkì ẹrù kó máa lọ. Èèyàn dé sílé ọkọ ẹ̀, ẹni kó páàkì kó máa lọ. Kì í ṣe bí kábíyèsí tóun wá òun fẹ́ rí. Wọ́n bá sọ fún pé kábíyèsí ò sí around. Bó tiẹ̀ wà around, kábíyèsí kò fẹ́ láti attend sí anybody. Wọ́n bá ní okay. Ló bá lóun kọ́ òun kẹ̀ pé òun ò lọ o. Àfi tí kábíyèsí bá máa dé. Wọ́n ní wọn ò fi kan pé méjì, wọ́n kàn ṣe kì í mọ́lẹ̀ ni. Wọ́n pe àwọn security kan bá wọn taari kíní yìí síta. Ó yá mọ́tò ẹ̀ gbé síta. Wọ́n ní before you know it, wọ́n ló lóun ò lọ. Ó lóun ò ṣe kíni, ó lóun ò lọ bá wọn ṣe ní. Ó yá àwọn security kan ṣe fẹ́ gba kọ́kọ́rọ́ ẹ̀ láti gbé mọ́tò ẹ̀ síta. Ó ní lálálálá òun ò lọ. Wọ́n ní iṣẹ́ máa ń ṣe kékeré. Kò jọ bí ejò, kò jọ bí kíni. Wọ́n ní ṣe ló kàn bẹ̀rẹ̀ sí ní lọ́ bí ejò ni. Tó bẹ̀rẹ̀ sí ní lọ́ bí ejò. Pé èní ni kò ní dọ̀la, òun máa dúró de kábíyèsí ni. Láíláí òun máa dúró de kábíyèsí. Nǹkan ń bẹ láyé yìí o. Wọ́n ní bó ṣe bọ́ńdùlẹ̀ síta. Àwọn security wá drive mọ́tò ẹ̀, wọ́n gbé síta. Wọ́n náà lè jìnnà. Wọ́n ní wọ́n na àwọn àbúrò, wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí. Wọ́n náà na Tèmítọ́lá sí lára. Wọ́n náà na ti hospital sí lára. Bẹ̀tí wọn ò ná níbi tó máa ti gbẹ̀mí ẹ̀ o. Wọ́n ní bó ṣe yọ ẹgba nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kóbo lọ́tùn lósì. Kì í ṣe kékeré o. Wọ́n náà ní kó máa lọ. Wọ́n ló lóun ò lọ tó rò fẹ́ kábíyèsí. Pé ìyàwó kábíyèsí, nígbà tí kábíyèsí ti gba Naomi padà, òun kẹ̀ ó di dandan kóun náà padà sí ààfin. Ṣé kábíyèsí máa fẹ́ òun ni? Kí náà ń sọ yìí? Wọ́n ní bí àwọn ẹ̀gbọ́n kábíyèsí ṣe bọ́ńdù rẹ̀ síta tán da. Wọ́n fáyà mọ́tò ẹ̀ síta, wọ́n gbé mọ́tò ẹ̀ síta, wọ́n dẹ̀ gbé gbogbo ẹrù ẹ̀, wọ́n kó sínú mọ́tò. Wọ́n ní ó di dandan, ó lọ ìyá mi, ó ṣe lọ ni. Wọ́n ní kí ni ìtumọ̀ eléyìí? Ara mi ìrírí leléyìí. Kí ni kábíyèsí ń ṣe gbogbo eléyìí fún? Gbogbo obìnrin ni kábíyèsí fẹ́ fẹ́. Ṣé ẹ ti gbọ́rú ẹ̀ rí? A ti ń ṣiṣẹ́ yìí, mi ò gbọ́ rí pé ìyàwó kan tó tún jẹ́ pé ó tún wá láti African country pé kì í ṣe ọmọ ilẹ̀ yìí ni o. Pé kábíyèsí fẹ́ fẹ́. Pé kábíyèsí ti fẹ́ rí. Ó ní since tó ti mú Naomi padà pé ó di dandan. So nǹkan tá a gbọ́ nìyẹn yín èèyàn wa. Tó bá ṣe ń lọ àtúnjẹ́ kẹrin, ẹ tún rí mi wò. Ẹ bá share, kẹ bá like, kẹ dẹ̀ bá wa subscribe, kẹ bá share. Ẹ ṣé gan. Ẹ bá fi tó kù sí comment section tó bá pẹ́ ní àwọn nǹkan tí ẹ fẹ́ sọ sí inú ọ̀rọ̀ yìí. Torí mi ò gbọ́ rí pé ẹnìkan jẹ́ Empress Madani kó lóun fẹ́, pé kábíyèsí fẹ́ òun rí. Wọ́n bá sọ pé níbo ni ìlú ẹ̀? Níbo ni kíní? Níbo ni ìgbà? Kábíyèsí ò sọ fún wa pé òun bẹ dé ìlú ẹ̀ rí. Kò dẹ̀ sọ fún wa rí pé ó ti lọ ṣe bride price ẹ̀ ní ìlú yín rí. Níbo ló ti wá tó lókun lọ́rùn? Afirakoya tètè gba ibi tó ti ń bọ̀ lọ. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Empress Madani. Wọ́n téèyàn gbogbo èèyàn bá ti sọ pé òun fẹ́ kábíyèsí rí, kì í ṣe bíi ti ẹ̀yìn. Ó yá outside. Wọ́n ní bó ṣe
wọ́n ṣe lé lọ ní. Ẹ bá mi share, ẹ bá mi like ẹ jàre ẹ̀yin èèyàn mi. Nǹkan tá rí gbọ́ nìyẹn, torí a lè ṣe ká má gbọ́. Ká má sọ fún wa. A lè gbọ́ sí ká má sọ fún wa. Ẹ ṣé bí wàá ṣe ń lọ. Báyìí ẹ máa gbọ́. Ẹ ṣeun. Bye.